Hello everyone, welcome to Toyin Talks. Wow. How are you doing? Anyway, checking koko kin now. Any gidi enyo pataki. Thank you all for watching. Thank you for following us. And if you're new here, we say you welcome. Thank you for joining us. Tony kilo njo ni dúró, kilo nja kini kan, oni dúró wo, kini kan tó fẹ́ bá, tó rò pé Yínká Aláṣeyọrí ló kọrin yẹn. Whereas my sister ní Àkúrẹ́ ló kọrin yẹn. Onídúró mi ẹ̀ ṣáà ní kí ló jẹ́ bẹ́ẹ̀. Kò sí nǹkan tó ń jẹ́ onídúró. Yes, wo lè lo onídúró. You don't have a guarantor. You don't have somebody that will stand with you because you never stand with anybody. You have never stood with anybody. Tope Alabi. You've always stood with money. Dúró ti ènìyàn. Ṣoni dúró owó. Bíbélì dẹ̀ sọ fún wa pé owó ni gbogbo ẹ̀ṣẹ̀ owó ni gbogbo wa ń wá owó ni but owó yẹn ṣe tún rí òun ni gbogbo ẹ̀ṣẹ̀. Àwọn ènìyàn òun ni agbára tiẹ̀. Agbára Ọlọ́run òun ló ń gbénu Lizzy Anjorin. Agbára ènìyàn ló ń gbénu ti agbára àjànàkú agbára owó. Àwọn family ọkọ ẹ̀ ńkọ́? Are they at peace with you? Àwọn àbúrò ẹ̀ ńkọ́? Are they at peace with you? No. Tope Alabi. Madam Esther Ajayi. Ó pè ẹ́ bó ṣe fi pegi náà ni àwọn tó mọ̀ ẹ́ tó mọ̀ yìí pé tó bá dé kọ́kọ́ máa sanctify ẹ ná. Wọ́n kọ́kọ́ gbàdúrà fún ẹ kí ẹ̀mí burúkú ẹ̀mí àjànàkú kó wà lára ẹ kó lọ. Nígbà tó dé church prophet wọ́n gba mic lọ́wọ́ ẹ. Wọ́n gba mic lọ́wọ́ ẹ. You are never a woman of God. You are just a singer like anybody. And so Ọlọ́run ò fẹ́ kó kọrin. Téèyàn bá ń ṣe nǹkan tí Ọlọ́run ò bá fẹ́ kó ṣe nǹkan bẹ́ẹ̀ irú ẹ̀mí tó gbé ẹ wọ̀ yẹn ló máa gbé ẹ wọ̀. And you never want to refund the money. The gate was closed on you. Wọ́n pè é as surprise bí n pé ẹni tí wọ́n ń bọ̀ wá bá kò mọ nǹkan kan pa ẹ̀. Ó wá dé ó ní wọ́n manipulate. What is the manipulation? Ìwọ gan ló manipulate. Ìwọ gan ni manipulator. Ìwọ ni the vindictive person. Ìwọ ló wà vicious. Ìwọ lọ́lọ́run disgrace. Torí pé Ọlọ́run gbóhùn lẹ́nu ẹ. Ọlọ́run kó má gbóhùn lẹ́nu wa. Tope Alabi. Ọlọ́run gbóhùn lẹ́nu ẹ ní the 4th of the 4th 2025. Orí orin kọ ó la ẹnu ẹ báyìí ohùn ẹ ṣe Ọlọ́run gbóhùn lẹ́nu ẹ wá kagidi borí Ọlọ́run gbóhùn lẹ́nu ẹ ní nítorí pé ibi tó lọ yẹn ibi mímọ́ ni ìwọ la bátẹni jẹ́ Ìbéèrè dẹ̀ sọ pé abátẹni jẹ́ ènìyàn tó ń bátẹyàn jẹ́ kiri lọ́jọ́ tó bá ti dẹ́kun àti banijẹ́ la máa bà ẹ́ jẹ́ kanlẹ̀. Social status owó is nothing. Ayé ló sọ pé Agbara money ọgbọ́n ni flavour gan tó sọ pé báyìí ṣe náwó ní money is nothing. Ìwọ lówó jọ lójú. Ìwọ la gbọ́ teku wífẹ́ yẹ kò sí tó kọ fún kí Akíndélé ń bẹ̀ bó tún sọ outright. Ó make sure pé òun gba ó kéré jù ìwọ ni highest bidder ló tà fún. Àwọn tó dẹ̀ tà fún wọ́n ké yá àhálà wọ́n ké yá àhó nítorí pé wọ́n feel pé wọ́n fẹ́ disgrace èèyàn kan. Who is Tope Alabi? Alágbe olórin ẹ̀mí alágbe títí irú ẹ náà ló sọ gbogbo nǹkan wọ̀nyí olórin ẹ̀mí ò ń ṣe gbogbo wọ̀nyí tẹ́lẹ̀ tó bá lọ ṣe shout out fún yàn tó gbé ẹ lọ sílé èèyàn ń tẹ́ni yẹn bá ní ni kí ló wà nínú ohun ẹ tó fi 2.5 million pè tó pè ní 4 million tó wá ní òdiwọ̀n ní 70% kí ló wà nínú ohun ẹ
kò sí nǹkan kan bẹ̀ kò sí nǹkan kan nínú ohun ẹ ṣùgbọ́n tí a bá sọ òótọ́ ọ̀rọ̀ fún ẹ wàá máa ṣe láńkáláńká ni gbogbo àwọn ọmọ tó fẹ́ tẹrí wọn bá Àpèkẹ́ Ọlá Yínká Aláṣeyọrí Elijah Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ ó rí wọn ní orin ẹ̀mí làwọn yẹn ń kọ mi ò mọ̀ pé àgbélébù lè wá díjó mi ò mọ̀ pé àgbélébù lè wá díjó àgbélébù tí mo gbé pẹ̀lú ìkẹ́dùn ìgbà tí mo gbé dé Calvary ló wá díjó èrò wá wo ijó àgbélébù lẹ́sẹ̀ mi bí mo ti ń jó orin yẹn ò lè kùtà láyé ọmọ kékeré akọ àgbàlagbà akọ ojú àgbélébù ó túbọ̀ ni Ọlọ́run 1930 ṣé ò gbọ́ yẹn náà ó ń lọ fà you understand kí ló wà lóhùn ẹ ìyẹn ni mo ṣe máa ń sọ fún yàn gbà tí mo fẹ́ ṣe 50th mi 9 years ago Ọlọ́run dìídì fi hàn mí ní pé àwọn kan plan surprise fún mi mo pé àwọn tí mo fi pé ẹni tí mo fi pé wọ́n lè lọ plan surprise lọ́dọ̀ ẹ̀ Bumi breast mo pé ni mo ní ẹ má ṣe surprise fún mi ẹ má ṣe surprise fún mi Lizzy náà sọ ó náà òun ò ṣe birthday ó ní ó dá ṣé 50 ló ń celebrate ni àwọn fans náà dẹ̀ fẹ́ ṣe surprise fún a lè bá wọn wí ṣé 50 ló fẹ́ celebrate no Tope Alabi ìwọ ló disgrace ara ẹ one ìwọ lọ́lọ́run gba ohùn lẹ́nu ẹ̀ nígbà tó dé ọba small ìwọ ló dá owó padà how does that relate to disgrace sórí Ọlọ́run sọ ayédèrò plan B wà fún anything tó bá tiẹ̀ wá jẹ́ wípé Lizzy fúnra rẹ̀ ló pè ẹ́ kọ́ ti ta tent rẹ́rẹ́rẹ́ kọ́ máa dúró de léré ìgbà mélòó la fi máa kó speaker síta tá a fi máa ti késẹ̀tì bọ́ oríṣiríṣi tá a máa jó gbogbo onílù there is plan B ṣé o wá rí ṣé birthday yẹn níwọ̀nba kékeré tó plan yẹn ṣé o wá dàbẹ́ ni pé wọn ò ṣe birthday ìwọ lójú tì ìwọ ló ṣẹ̀sín àgbáyé Tope Alabi ìwọ ló ní antecedent burúkú tí gbogbo ayé mọ̀ pé oníjà ni oníjàgídíjàgan eléyìí tó ṣiṣẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta tó ṣe wedding àpàpàǹdodo tó brainwash ọmọ ẹ̀ ó jẹ́ kí kò sí family girl yẹn kankan bẹ̀ ó gbé Sọjí Àlàbí ó gbé ṣe gàgà gúgú ẹ̀ ṣe gàgà gúgú ceremony lásán lè ṣe Ọlọ́run ló ń báyàn di ìgbéyàwó mú Tope Alabi ó pera ẹ ní evangelist ṣé bí wọ́n ṣe evangelize nìyẹn kò sí kankan nínú ayé ẹ tó sọ̀rọ̀ Ọlọ́run ní dáadáa kò sí kankan nínú ayé ẹ tó sọ̀rọ̀ Ọlọ́run ní dáadáa I'm a single mother of 3 ọmọ mi second born mi ọkọ máa lajú rí bàbá ẹ̀ báyìí age 13 ni èmi ni mo mú lọ sí ọ̀dọ̀ bàbá ẹ̀ fúnra mi bẹ́ẹ̀nìyàn Ọlọ́run ṣe ń ṣe nìyẹn ìwọ tó lè ṣe wedding fọmọ ẹ tó invite bàbá ọmọ tẹ́ ẹ lọ ṣe ní secret place tẹ́ ẹ mú bàbá ọmọ tó bí ọmọ ẹ gangan tẹ́ ẹ fi sẹ́yìn tẹ́ ẹ gbé àkúdà ayá bàbá tó wá kágbádá tó ń kágbádá ta ni ò mọ ẹni tó lọ́mọ ọlọ́mọ mọ ẹni tó lọ́mọ ẹ ó wá síbi wedding kò wá síbi wedding ọlọ́mọ mọ ẹni tó ní ọmọ ẹ rí bàbá 48 ní tó ní òun ò bímọ bàbá 81 tó ní òun ò bímọ òun ò lọ́kọ òun ò níyàwó òun ní gbogbo ẹ̀ nígbà táwọn ọmọ ẹ̀ máa rí after 24 years
kò sígbà tí bàbá ọlọ́mọ ò ní rí bá ọmọ ẹ̀ bí ò dẹ̀ rí ọmọ ẹ̀ tó bá ní kò ní rí ṣé kò bí àwọn ọmọ míì nígbà tó ti ṣe yẹn o tún gba disgrace nínú yẹn gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run tó pè é èmi ti mọ̀ pé ò kì í ṣe èèyàn Ọlọ́run tipẹ́ torí ẹni tó bá ní èèyàn Ọlọ́run kì í ṣe àrán kan ẹni tó bá jẹ́ èèyàn Ọlọ́run ó máa ń wá peace ní gbogbo bí ní peacemaker. God himself said, "Blessed are the peacemakers, because there is the kingdom of heaven." Gbogbo pastors, pastors, mistress, deacon, deaconesses, you are supposed to be, your number one priority is to always mediate peace. Tabawari ẹni tí ó mediate peace, that is not a man or a woman of God. So kí ló ń sọ nínú ọ̀rọ̀ ẹ? Àwọn tó rán ẹ ń ṣẹ́ ni wọ́n sọ pé èèyàn kan disgrace, ìwọ gógó ni disgrace, ìwọ gógó lo lose followers, ìwọ gógó lo lose credibility, ìwọ ló ti sọ fún gbogbo àgbáyé ipe agbéraga ènìyàn ni ẹ o, pé Senakérúbù ni ẹ o, pé Hámánì ni ẹ, kòtò tí Hámánì dẹ̀ gbẹ́ sílẹ̀ níjọ́ kìíní àná ó kó síbẹ̀ fúnra rẹ̀. Tope Alabi, who the hell are you? Èèyàn Ọlọ́run kọ́ ni ẹ. Tí wọ́n bá ń sọ̀rọ̀ tó ń fi orin, ó kàn ń lo ọ̀rọ̀ Ọlọ́run lákàn ti kọ orin ni láti make money. You are never a man or woman of God. Ìyàwó ẹ Sọjí Alabi ìyẹn dẹ̀ máa ń tẹ̀lé ẹ káàkiri nítorí para ẹ ló ti ń jẹ kò gbúdọ̀ máa tẹ̀lé ẹ ṣoroṣo káàkiri náà ni náà. Ìwọ lọ́kọ, òun níyàwó, ìwọ lápàṣẹ wá. Nǹkan tí mo kàn wá sọ láàárọ̀ yìí torí part 2 ṣì ń bọ̀ òun ni pé o mọ̀ pé ọ̀dọ̀ LIZZY ló ń lọ, ó ta Ọlọ́run gba òun lẹ́nu ẹ. Àwọn tó pè ẹ́ tó mọ godmother before tó ní èlò gan lẹ́gba ẹ jẹ́ ká fi ṣe kinní kan ó lo ara ẹ gẹ́gẹ́ bí ìránṣẹ́ èṣù tó jẹ́ láti bẹ̀rẹ̀ ayé ẹ. Ìránṣẹ́ èṣù yẹn òun ló jẹ́ láti bẹ̀rẹ̀ ayé ẹ, òun ló dẹ̀ sì ń gbé ẹ wọ̀. Kò sí àdúrà kankan lẹ́nu ẹ. Àwọn tó wà lẹ́nu ẹ ara ẹ náà ló máa fi ṣe àti àwọn ìdílé ẹ. Kò sí ohun tó ṣẹlẹ̀. Nobody died. What is the disgrace there? Who is Tope Alabi? Ṣèbí owó náà fi pé? Owó náà fi pé náà. Oh, wá on your own volition. Owó la fi pè ẹ́. 4 million ni wọ́n dá tọ́kọ fún Aliu Adégòkè ẹ̀físì tóun dẹ̀ mọ̀yàn kan tó fi pé ó lè reduce owó yẹn ẹni tó dẹ̀ mọ̀ yẹn according to the update tó gbé jáde náà ni torí Aliu ti sọ̀rọ̀ tó san tó gba 2.5 million. Adúpẹ́ pé ó dá 2.5 million yẹn padà because àwọn èèyàn ti ní 300,000 náà fi pè é. Kó tiẹ̀ má wá kó tiẹ̀ fi 10 billion pè é. Ìwọ fúnra ẹ ló disgrace ara ẹ. Ìwọ fúnra ẹ ló breach contracts. Ló breach law of contracts. A contract is a contract. Tó bá jẹ́ pé business yẹn ni o breach, àbúrò ẹ ló dẹ̀ pé Lizzy Anjorin. Ó dá mi ò kọrin o ṣùgbọ́n ẹ jẹ́ n gòkè lọ. Ṣó wà ń bí kó dẹ̀ gòkè lọ. Pẹ̀lẹ́ Liz kìnnì kan òní ayé o kìnnì kan o sórí ó yẹ kí n wá kọrin bí tẹ́lẹ̀ ni ṣùgbọ́n àwọn tó ń pè mí àwọn ló breach contract o so mi ò lè kọrin. Owó gan tí wọ́n pè tó ṣe kìnnì yẹn wà kó kàn tí ẹ kọ sí pépà wípé mo fún ẹ ṣùgbọ́n ó ta orin yẹn ní àṣírí yẹn náà ṣì máa tún lọ́jọ́ iwájú. Èmi Ọlọ́run sọ fún ó ta ní times 2 ni wọ́n sọ fún ẹ ẹni tó máa ń gbé wá sí London bí pé àǹtí Tope bó bá ṣe 5 million ni máa transfer it now but he took them
over 1.5 hours to even transfer the money into your account. Oh, kì í ṣe èèyàn Ọlọ́run. Tó bá jẹ́ ènìyàn Ọlọ́run ni, o ò ní máa tẹ ojú àwọn èèyàn Ọlọ́run mọ́lẹ̀. O kì í ṣe èèyàn Ọlọ́run. Agbéraga ni ẹ́, Senakérúbù ni ẹ́. Amani ni ẹ́. Tó bá wá, tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n sọ fún bó ṣe pè é lójú ọ̀nà tó sẹ́ pé irọ́ wàá rí pé ìgbà tó bá gbé máìkì gan ohùn ẹ ò ní jáde nítorí pé ẹni ibi ni ẹ́. Ohùn ẹ ò lè jáde nítorí pé ilẹ̀ mímọ́ ló wà yẹn. Ọlọ́run gbóhùn lẹ́nu ẹ. O ò lè jáde, o ò lè gbójú síta. Tope Alabi, you hate God and God detests you. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, o kì í ṣe èèyàn Ọlọ́run. Èṣù ló ń gbénú ẹ. Èṣù ó yàtọ̀ sí àwọn tó ń kọrin ayé, o kàn fi gospel kìíní yẹn o fi sí pé ìwà tó wà nínú ayé ẹ kò ta sánsán. Èmi gan tí mo jẹ́ lẹ́ṣẹ̀ paraku mi ò lè wu irú ìwà yẹn. Nígbà tí first son mi tó ń ṣe wedding, àwọn family ọkọ mi wọ́n kẹ́rù wá ni. Àwọn family late husband mi wọ́n kó ẹrù wá ni. Second son mi báyìí ni mo mú lọ fún bàbá ẹ̀. Bàbá wojú ọmọ rẹ̀, ọmọ wojú bàbá rẹ̀. Mo mọ ohun t'Ọlọ́run fi rà fún mi. Mo mọ ohun t'Ọlọ́run fi. Wọ́n ṣe èèyàn Ọlọ́run. O ṣe wedding fọ́mọ. O gbé àkúdàáyà bàbá wá. Ẹjọ́ wá ń jó. Ẹjọ́ ń jó tàdíreke. Ẹjọ́ ń jó blues. Wedding náà ò ta sánsán. Wedding day dàbí kinní. Gbogbo bó ṣe ṣagídí tó kágídí borí, you were not beautiful on your daughter's wedding day. Ìṣerere ẹ dàbí ṣíọ. And so, o máa ń ba ìṣerere èèyàn jẹ́ ni. Tope Alabi, part 2 ṣì ń bọ̀ fún ẹ. Ó ń ṣe èèyàn Ọlọ́run. Àwọn tó ń fowó ribiribi pè ẹ́, àwọn ni mo rí bá wí. Jọba ẹ dojú délẹ̀ lórúkọ Jésù. Because you are not a woman of God at all. Bó ṣe fẹ́ bá yé Yínká Aláṣeyọrí jẹ́ nìyẹn. O rí pọ́mọ yẹn yọ jù ẹ lọ. Kí ló ń kọ tán fi 4.5 orin 30 minutes? Tó bá fẹ́ wá kọrin full day 6 hours fún yàn kan, wàá gba 20 million. Kí ló ń kọ? Àwọn orin 30 kan 30 ṣe kéṣẹ̀ 30 make owó ń bẹ̀. Ó lè níyí. Ó lè. Kí ló fẹ́ kọ? Kí lórí tó fẹ́ kọ? Tí a ti gbọ́ rí. Ìlú wo ló fẹ́ lù? Táyé ò tí ìjó rí. You are a disgrace to your cohort and to your generation. Èmi Adebimpe Alasoadura ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Ó ń ṣèyàn gidi. Ẹni àìjírí, ẹni àìjíkò, òun ni ẹ́, Tope Alabi. Ọlọ́run gbóhùn lẹ́nu ẹni. O ò lè sọ̀rọ̀ sí máìkì. Nítorí pé Ọlọ́run mọ̀ bó ṣe jẹ́ ilẹ̀ mímọ́ ló tẹ̀ ní ọba small. Mo ń bọ̀. Mi tí ì dé. Ẹ̀yin èèyàn mi, ẹ pàdé mi ní part 2 ní 8 o'clock or 8:30 lálẹ́ òní lágbára Ọlọ́run. Because if I keep quiet, àwọn èèyàn wọn ò tí ì fẹ́ kí ni Mami Lizzy ò tí ì sọ̀rọ̀. Kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀? I've been very busy. 3-in-1 ní fún mi ní weekend yìí. Tope Alabi, o kì í ṣe èèyàn Ọlọ́run. Kò sí nǹkan tó wà nínú ayé ẹ tí irú mi tí mo ti jẹ́ single mother tí ma sọ pé okay, kí ni mo fẹ́ emulate nínú ayé táyé Tope Alabi, torí ẹni tó jù yàn lọ àti because sorry mo ṣẹ̀ṣẹ̀ wá máa analyze show tí Lizzy ṣe fún ẹ. Ibẹ̀ ló ti máa mọ̀ yìí pé o kì í ṣe èèyàn Ọlọ́run, èèyàn burúkú ayé àti ọ̀run, òun ni ẹ́. Ṣó yí ẹ? Àwọn tó rán ẹ ń ṣẹ́, àwọn ogun ìránṣẹ́ èṣù. Ìwọ tó dẹ̀ lè ránṣẹ́ náà, ìránṣẹ́ èṣù ni ẹ́. You have always worked for the devil. You have never worked for God. So, ẹ pàdé mi ní 8:30 lálẹ́.
Ọlọ́run á gbọ́ ti gbogbo wa. Ìtàn náà kọ́ wa wípé always be yourself. Don't allow anybody to manipulate you. Ẹ wá wò tí Lizzy àwọn èèyàn wọ́n surround ẹ̀. Tó bá jẹ́ pé bóyá àwọn bíi mẹ́rin torí kò ń go expect àwọn èèyàn ìgbà tó tẹ́ wọ́n tó yọ sọ́kàn àbọ̀ láti Port Harcourt àbọ̀ láti Sokoto, you know, she started making provision for them. Kì í ṣe party àwọn tó sọ pé wọ́n disgrace Tope lo ó disgrace ara ẹ̀, ó disgrace Ìgbẹ̀wùdá ní ọkọ ẹ̀, thank you Agnes Tomilola, ó disgrace Ìgbẹ̀wùdá ní ìyàwó ẹ̀ rádà, ó disgrace business ẹ̀. Àwọn èèyàn á máa ìwọ náà wàá rí ó disgrace ara ẹ̀. Tó bá dalẹ̀ a máa ṣe calling show torí fóònù yẹn ni mo ń lò, you understand. Ìtàn náà kọ́ wa wípé be yourself, don't look at anybody, always be yourself and the good Lord will always be with you. Lizzy has always been herself. She's picking up for herself and her family. Ó ń bí yín nínú. Ẹ̀yin dẹ̀ ń cut show ẹ̀. Ẹ̀ ń retí kó sọ̀rọ̀ ojoojúmọ́. Ẹ̀ cut. Ẹ̀yin dẹ̀ ń sọ̀rọ̀. Ẹ fẹ́ kó ń sọ̀rọ̀. Kó sọ̀rọ̀ yín náà. Ọ̀rọ̀ ara ẹ̀ ló ń sọ. Tẹ́ bá bu á bu yín padà. Tẹ́ bá wá fún á wá fún yín. Èmi yẹ́ ẹ̀gbọ́n á wá fún yín tí bá ní time. Kò sí anybody tó ṣẹ̀, ẹ̀yin lẹ ṣẹ̀. Ìyẹn ṣì ń bọ̀ lálẹ́. Tope Alabi, part 2 ẹ ṣì ń bọ̀. You did not sing, but God sang. And we prefer the voice of the Lord than the voice of men. Ìwọ lójú tì. Ojú tì ẹ yegede. Ń tọ́ ọ. Tope Alabi. Ń tọ́ ọ. Who died? Nítorí pé ọkọrin ta ló kú. Nítorí pé ọkọrin ṣe NEPA múná wá. Nítorí pé ọkọrin géètì wo ló wó. Nítorí pé ọkọrin ta ló l'accident. Ń tọ́ ọ. Àti gbogbo ẹ̀yin abatẹnijẹ́ tẹ́ dàbí Tope Alabi. Ń tọ́ ọ. A pàdé lálẹ́. It is well with you. God bless everybody and I love you all. My daughter, ó kú oríire o. Èèyàn burúkú ò ní wọ́n bá bọ́ bàtà sí ẹ. Èèyàn burúkú ò ní wá fẹnu burúkú súre fún ẹ. Kò yé ẹ bẹ́ẹ̀ yẹn. Èèyàn burúkú ni wọ́n. Ọlọ́run tú àṣírí wọn. Ọlọ́run fọhùn. Ó tú àṣírí àwọn ọ̀tá níbi tó ga jù. Thank you my lovely people. I love you. See me 8 o'clock lágbára Ọlọ́run. Àpàdé èyí náà rí pé kì í ṣe ilé mi mo wà. Ṣé rí báyìí? Ilé mi ò ṣáà rí báyìí. Ẹ ṣé gan ni. God bless you. I love you all.